Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Today is my birthday, and glory be to Olodumare, the giver of Ifa Oracle. Truth, incorruptible, and accurate. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó dá mi sí, Olódùmarè tó fún wa ní Ifá, àtàmátàsé tí kì í kí igbá kan bọ̀kan. Today my mother sent me a greeting, a birthday message, and I will read to you some of what she wrote there. It said, "Dear son, congratulations on your birthday. Please keep off our politics in Nigeria because you cannot do anything about it. Besides, I have never seen you criticize or talk about your politics abroad. At least there are some bad elements there too. Remember, you are not fully part of us here in Nigeria because you are maintaining a dual citizenship or more. Once again, happy birthday to you." Dear mother, thank you for the birthday message. The only reason why I don't criticize people, the only reason why I don't criticize government abroad is because of the fact that the religious leaders abroad are doing what they should do. Telling truth to the authority and letting the authority know that everything that every citizen of the country needs can only be delivered by government, not by God. Whereby in Nigeria, the case is reversed. Our pastors here put government's job on God because government pays them to continue to lie to us citizens. At least we know that in 2023, Nigerian government paid pastors and alpha over 4 billion naira to pray so that we will defeat Boko Haram. Boko Haram were using money to purchase weapons. Nigerian government were paying our religious leader to pray so that they would defeat people with weapons. They didn't give me part of it, so maybe that is why. Maybe if I was Nigeria, Lara Oton Sofa or Pastor Adeboye and Konye, Terrority Position, Shena Rawaniwa, that they may Buya Bama Soro. But the problem is that there is no one talking truth to the authority among the religious leaders. And the Olowo people don't want to get involved because they don't want the government to mess with their money. So why wouldn't I be able to say it? People like Pastor Adeboye that are supposed to be telling the truth to the authority. People like Pastor Kumuyi, people like Pastor Gunride, people like Ambassador, Christ Ambassador. What's the name of that man? To paribite me, to mangba obìnrin létí yẹn. To me man ṣe ritual, to rí Bíbélì mọ́ temple. What's the name? You all know the name of the man I'm talking about. Oyedepo. These are people that lie to us. You know, paro when I was young. Ìgbà tí mo ti wà kékeré ni Pastor Akumuyi ló ti tàn màmá mi kó lọ ta television tó kówó wá. Ṣerú pastor yẹn ni ló lè sọ òtítọ́ fún ìjọba pastor tó jẹ́ pé ó fi ọgbọ́n, ó fi orúkọ Jésù jà wá lólè. Can Pastor Kumuyi tell truth to the authority? When people are suffering and starving and dying, Apostle Suleiman came to Oshogbo, Olóhun wá ṣe recovery. What did we recover when after he left? The only thing we recover was an empty wallet because by the time he left, our crippled, our poverty increased more because the little we had, we gave it to him. For his almost 100 motor cars entourage. Pastor Adeboye said he's coming to Osun State so that we will meet God. After he left, we met God, but we met with poverty as well. That is why I talk to the authority. And I do not criticize the government of Nigeria because I want them to fail. Because if the government failed, that means every single Nigerians, over 200 million, failed. We criticize the government, we tell truth to the government so that the government will know that the duty of the government is to the people. And that God cannot do anything for anybody in this world that the government does not do. It is the government that should build houses. I talk about it. It is government that should provide security. I talk about it. It is the government that should take care of the vulnerable who cannot eat, the elderly. I will stop talking about our politics when Nigerian government starts doing their duty to the people
instead of making the pastors to make us feel that the duty of the government is for God to execute. Elaboru, Elaboye, Elaboye, Boshishe. Happy birthday to me and everybody born in May. Kí Olódùmarè kí ó wà pẹ̀lú gbogbo wa o. Àṣẹ. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wa pé akóbójú ọjọ́ ṣe rí. Gẹ́gẹ́ bá ṣe sọ wípé nǹkan tó bá mú wa, tá bá lè máa pe ọba, tá bá lè máa pe ìjòyè, tá lè máa pe àwọn pastors jáde pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ wa, ní ilẹ̀ Kóòtù Òjíire tiwantiwa. Kò sí nǹkan tó ná wa láàmú pe gbogbo àwọn tó bá jẹ́ wípé tó bá pera wọn wípé aṣíwájú ẹ̀sìn tó ń mójútó nǹkan tó yẹ kán mójútó, tó jẹ́ pé nǹkan míì bí ìjà, bí wàhálà, bí fìtínà, bí ìdààmú ló jẹ́ wípé àwọn produce every week. Go have a look. Máa lọ sórí page wọn kó lọ máa wò. Rí ibi tó ti ń pa ọmọ Yorùbá. Ọ̀rọ̀ Yorùbá nation tún kọ́ lélẹ́yìí o. Ọ̀rọ̀ wípé ìjọmọ ènìyàn ni mò ń sọ yìí. Ọ̀rọ̀ ìjọmọ ènìyàn because àwọn tó ti Yorùbá nation yẹn ọ̀rọ̀ ìjọmọ ènìyàn òun là ń sọ yìí. Nǹkan tó bá mú wa tá bá fi ń pe àwọn kan, ó dàbí pé time ti tó fún ẹ̀yin náà. Bẹ́ẹ̀ ni, bèbí ti ṣẹ́jú. Àkókò sọ̀rọ̀ sókè la wà yìí. Àsìkò sọ̀rọ̀ sókè òun la wà yìí. Bàbá lágbára omi. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ lọ́balọ́ba dé. Mi ò rò pọ́rọ̀ yìí, mi ò rò gbọ́kàn yìí bó ṣe lè hùn gan mọ́. Àwọn tọ́rọ̀ yìí kàn tán dẹ̀ sọ̀rọ̀ tán ní àgbékalẹ̀ wípé kó má bàa dàrú, a máa gbé wọn wá ń sìn. Ẹ máa fojú rí. Because ẹ̀yin people yẹn ní followers. Ẹ̀yin followers. Àwọn followers yín dẹ̀ rèé, wọ́n máa ń gbági mọ́ wọn létí ní àwa náà ti wà ń bẹ̀rẹ̀. Nǹkan tá a fà mí bá sọ. Nǹkan tó lè jẹ́ wípé ọkọ lòun jẹ́ ká bọ́ nínú oko ẹrú àwọn dúdú ara wa ni. Kọ́ lòun jẹ́ a bọ́ nínú oko ẹrú dúdú ara wa ni. Nínú yín sì ń ṣe ló yẹ ká rí àwọn tó ń fi gagbága wípé bàbá alágbára omi yẹn mọ company bí mẹ́fà tó ní, ó ní kan l'Ógùn State, ó ní kan l'Ọ́yọ́, ibi tán ti ń ṣe pan, yes, ibi tán ti ń ṣe ceiling tán fi ń ṣe lé. Àwọn náà ní company sí níbi tán ti ń ṣe POP, àwọn náà ń kọ́ wọn ní POP. Àlìfúlání ló ní ibi tán ti ń produce ìṣó, whatever gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, Ajálé kòkò ẹ bá mi type orúkọ wọn síbẹ̀. Akéwògbà gold wọ́n ní company ibi tán, kí ni gọ́gọ́gọ́gọ́, kí la wà, orí ibo la wà, ibo la dé, ibo la lọ, ojú kan náà ni. Màá gbé fídíò bọ̀bọ̀ kan wá. Nǹkan tó dẹ̀ wọ̀ sí wa lójú ni kò ń ṣe wípé bóyá eléyìí wípé ó jẹ́ new thing láàrin èmi àti especially ní gbogbo àwọn ìlú òkè yẹn, òun la mọ̀. Nǹkan tí ẹ̀sìn tó wá ṣe fún wa nílẹ̀ Yorùbá kan sọ ká gbọ́. Now lórí ibi tí mò ń lọ, ọ̀rọ̀ ọba òkàn yín, ọ̀rọ̀ tẹ́ dá sí nínú ọ̀rọ̀ ọba dé, ọ̀rọ̀ ọba òkàn yín, ọ̀rọ̀ ọba ò kì í ṣàlùkùrì hàn, ọ̀rọ̀ ọba ò kì í ṣọ̀rọ̀ àlùkùrì hàn. Ọ̀rọ̀ Saudi Arabia ló kàn yín. Ọ̀rọ̀ kí ni domo sí alif bata za. Báwo ni mo ṣe pè ní za tí mi ò pè ní alif bata za? Òun ló kàn yín. Báwo ni mo ṣe pronounce ẹ̀? Ṣó lọ́mọ lórí tàbí kò lọ́mọ lórí? Nǹkan tó kàn yín nìyẹn. Eléyìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá jókòó tẹ́ wá ń pa ìtàn, a fẹ́ rí proof láti ọwọ́ yín. Ẹ lè pa ìtàn yìí, ẹ lè pa because ẹ̀yin ò mójútó nǹkan tó yẹ kẹ́ mójútó. Tó bá jẹ́ pé nǹkan tó yẹ kẹ́ mójútó lẹ mójútó láti kékeré ni, a lè gbà sí yín lẹ́nu. Bọ̀ irú ìtàn tẹ́ ń pa yẹn fẹ́ fi dá wàhálà lẹ́ nílẹ̀ Kóòtù Òjíire ni.
ẹ tún fẹ́ fi dájà ńlẹ̀ gbogbo àwọn ọmọdé kéwú yín àwọn ọmọ ẹ̀yìn yín á tún máa wo alẹ́. Aláàfin ni olórí ọba. Aláàfin ni olórí ọba ó dà Àfọ̀njá ti lọrin. Àfọ̀njá lọrin Aláàfin ló ti lọ. Bẹ́ẹ̀ni àṣẹ Aláàfin ó dé lọrin. Bẹ́ẹ̀ni gbogbo èmi lọ yàn tẹ́ bá béèrè tán Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ni Ifẹ̀ àwọn tá ń ya láti fẹ̀ àwọn Àwórì ni. I'm sorry to say ọba wọn ò lágbára ọba wọn yìí ṣe jagunjagun. Gbogbo àwọn agbára tó fẹsẹ̀ nílẹ̀ Ọ̀yọ́ ni kódà Ọ̀yọ́ ló control Ìbàdàn. Gbogbo àwọn ààrẹ látòsà kankan yẹn Ọ̀yọ́ ni wọ́n ń ṣiṣẹ́ fún. Ẹ má dàtàn rú o. Wọ́n fi ẹnìkan jẹ gómìnà Adéṣọjí Adérẹ̀mí ó túmọ̀ sí pé àwọn olórí ọba politics. Òṣèlú ni wọ́n fi ṣe òṣèlú ni. Onígbà yẹn l'Awólọ́wọ̀ yọ Aláàfin kejì Adéyẹmí kejì. Nígbà tó ti yọ kí ló sì bá tó fi yọ ẹnìkan rí Ọláfín mo fọkọ bẹ ní ẹ láṣìírí. Agbára tí ń bẹ lọ́yọ̀ọ́ ńgbà náà wọ́n wá pàṣẹ pé kó máa gbó kó wá bẹ̀rẹ̀ sí gbó bí ajá mo fọkọ bẹ ní ẹ láṣìírí lónà náà ti bímọ. Ìdí ẹ̀ l'Awólọ́wọ̀ fi ní tọ́ọ̀ bá lè dá Aláàfin ò bá lè dá padà ó lè gbó bí ajá mọ́ ó rí Ọláfín náà fi pe Ọ̀yọ́ ní alówólódù bí ìyèrè ọmọ adálẹ́mọ fóògùn wọ́n dálẹ́mọ fóògùn ni wọ́n ní agbára tó fi ń pàṣẹ. Nígbà ọgbọ́bọ̀ níbi tọ́lọ̀ ń gbé sínú politics ló ń pa nǹkan jẹ́ kékeré kan kí ọba Ifẹ̀ ó pàṣẹ fún gbogbo Ifẹ̀ náà jẹ́ ọba adéẹyọ kan èèyàn mélòó ó ti dèèyàn mélòó ọba Ifẹ̀ lè pàṣẹ fún gbogbo Ifẹ̀ lásán kájọ wọn jẹ́ ẹyọ kan kò rí wọn ò bí ẹnìkan dáa kó tó sọ pé ọba kan fẹ́ wù lọ́yọ̀ọ́ Aláàfin wọn lọ wọn délẹ̀ Benin Republic wọn káàkiri ìlú tó pọ̀ nílẹ̀ Yorùbá yìí Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni ọ̀rọ̀ káàkiri ni. Ẹ jẹ́ àgbàfẹ́ tọ́lọ́ gbà. Àgbàfẹ́ tọ́lọ́ gbà kọ́ kámátà ìkàrú lórí àwọn ọmọ ọmọ lẹ́yìn. Tọ́lọ́ ọmọ tó mọ̀ lẹ́yìn. Ọmọ máa ṣe ìpèfẹ́ tó bá dà tán. Olúkú lè mọ ẹ dákun ẹ máa ṣe àpúrógámì káwọn ọmọ Yorùbá máa gbọ́. Wọ́n máa kọ́ ẹ má dàtàn rú. ẹ má dàtàn rú gbogbo ẹ̀yin jẹ́ sáà títí ṣe ẹ má dàtàn rú. A rí i pé lápapọ̀ wọ́n sọ pé àpà òpìnà gbogbo wọn àwọn màdáìbì mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọ pé àpà òpìnà kí ló dé tán fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbàáwọ̀ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Jundub sọ yìí pé haddu sahir darbatun bis-sayf ìyà tá a fi jẹ òpìdán àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi idà ká fi bẹ́ wọn lọ́rùn. Ibnul Qayyim ní kì í ṣe pé ẹ mú idà ẹ wàá mú ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé ọmọ agbọ́rọ̀ ẹ fi bẹ́ wọn lọ́rùn. Torí ẹlòmíì ó rò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ kì í ṣe pé wọ́n fi dà nà wọ́n lọ́rẹ́ o ẹ fi bẹ́ orí rẹ̀ dálẹ̀ kí kálukú sinmi. Umar radiyallahu anhu ó sọ̀rọ̀ kan etí Imam Ahmad gbé jáde bí sanadin sahih ó kọ ìwé sí gbogbo àwọn governors tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn Islam àni qutulu kulla sahirin wa sahira gbogbo òpìdán lọ́kùnrin gbogbo òpìdán lóbìnrin pípa ní kẹ́ ẹ máa pa wọ́n gbogbo òpìdán lọ́kùnrin gbogbo òpìdán lóbìnrin pípa ní kẹ́ ẹ máa pa wọ́n. Ó túmọ̀ sí pé gbogbo ìjọba tó bá jẹ́ ìjọba gidi ìjọba tó bá dángájíá inú sẹ́tọ̀ ẹ̀ kọ́kọ́ ṣe náà nù gbogbo òpìdán mi tí wọ́n bá wà kó lọ kó wọn jọ kó pa wọn wọ́n eradicate wọn sẹ́bẹ̀rẹ̀ náà rí kí wọ́n ba ayé jẹ́ àbí wọ́n ba ayé jẹ́ wọ́n ba ayé jẹ́ bàjẹ́ àmọ́ àwọn ò ní lè ṣe láwọn orílẹ̀-èdè tiwa torí àwọn náà wọ́n ń lọ bá wọn ẹ ró mi bàbá mọ̀ ń fẹ́ kẹ́ ẹ ró mi tí wọ́n bá yìn mí bá kọ́ máa ràn mí bàbá ẹ ró mi ẹ ràn mí lọ káwọn ọ̀tọ́ má rí mi gbèsè. Fatiwa tí wọ́n pàṣẹ nìyẹn lọ́jọ́ kìíní àná ike ní táwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin fẹnu kò lé lórí nìyẹn pípa lọ́rọ̀ wọn jẹ mọ́ ṣùgbọ́n àwa mọ̀ yìí pé ìlú mùsùlùmí kọ́ la wà so a lè pa wọ́n torí pé aburú tí wọ́n ń ṣe fún Islam kì í ṣe aburú kékeré so a mọ̀ yìí pé ibi táwa wà ṣùgbọ́n opportunity táwa wá rí lọ́jọ́ kìíní àná lórí arákùnrin tẹ́ ń wò yìí ẹ̀yin mùsùlùmí kan wá dìde nílẹ̀ ẹ̀ wá ní kí wọ́n máa sọ yìí pé bóyá lẹ́mí ìdáríjì ẹ jẹ́ ká fi ilẹ̀ fi ta ní ilẹ̀ ó wá tán nìsín àbí ọ̀tán yín ọ̀tán nìsín àbí ọ̀tán yín a máa sọ ẹ a máa kó ẹ̀yàn ọmọ parẹ́ àní ẹ mọ́ fi yàn án lẹ̀ ẹ jẹ́ kí á hàn dé ẹ jẹ́ kí á hàn án lẹ́wọ̀n kọ́ pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ
mo kẹ́yìn tèmi ní agbóríbọ̀ yìí mo dẹ̀ kẹ́yìn muslim náà ní salamu alaikum. Nǹkan tá a fẹ́ kẹ́yìn ẹ̀yin èèyàn wa kẹwò ni pé ṣebí nǹkan tá a máa ti ń kà látijọ́ iná lẹ́rí tí arákùnrin kọ̀mẹ́díà Sharafa yìí tó sọ tó máa ní Arab level irọ́ lásán. Tá a bá ń sọ ẹ̀yin máa ń rò bẹ́yà àwa ń sọrí Kùránì kodò àbí àkàdísì dáadáa bọ̀ òun lẹ́gbọ́n yẹn pé Allah àti Muhammadu sọ pé kọ́ máa pa àwọn tí wọ́n bá ti ń ṣe muslim pàápàá jùlọ àwọn bí aláwo bí oníṣègùn àwọn tó bá tí a ti ṣe Islam àtàwọn tó jẹ́ pé nǹkan àṣà àti ṣe ilẹ̀ wọn ni wọ́n ń ṣe. Òun lẹ́gbọ́ tó sọ yẹn pé Allah ti pa àwọn láṣẹ Allah àti Muhammadu pé kọ́ wọn máa pa wọn kọ́ wọn máa fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá náà wọn o kọ́ wọn gé orí wọn kọ́ wọn máa gé orí wọn bọ́lẹ̀. Nǹkan tí mo wá fẹ́ sọ fún yín ni pé ṣé mọ̀ pé tó bá jẹ́ pé báyìí ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fáwọn bàbá wa ń gbà yẹn ṣé mọ̀ pé wọn ò ní gbà àmọ́ wọ́n ṣe kí ni wọ́n mú wọlé pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀tàn. Òun ní kejì náà sọ pé wọ́n lẹ́mìí ìdáríjì káwọn ti ṣèdájọ́ wọn pé àwọn ọdẹ tí ì sí nílùú ìlú muslim gẹ́gẹ́ tó wá jẹ́ lu àwọn lọ ìlú táwọn ti pọ̀ làwọn wà àwọn máa pa irú èèyàn bẹ́ẹ̀ ni. Àwọn nǹkan yìí là ń sọ fún yín pé gbogbo nǹkan tá à ń kà ẹ̀yin náà lọ máa kà fúnra yín ẹ má jẹ́ káwọn àfáà máa yí orí yín kodò bó ṣe rí ló ṣe sọ yẹn. Ẹ jẹ́ àtẹ̀síwájú kẹgbọ́n nǹkan tá a là sọ ní Quran 9:5 Allah sọ fún Muhammadu pé wọ́n Muhammadu o àtẹ̀yìn muslim ẹ lọ máa pa àwọn tí wọ́n ń ṣe muslim bí àwọn ẹlẹ́bọ ni àwọn tí ò lẹ́sìn ni bí àṣà àti ṣe wọn lọ́gbé dání ni tọ́lọ́wọ̀n ṣe Islam tí wọ́n ṣe Islam ẹ lọ máa pa wọ́n níbikíbi tẹ́ bá ti mú wọn. Ó ní tẹ́ bá dẹ̀ ti mú wọn ẹ jí wọn gbé kẹ́ sápamọ́ dé wọn ní gbogbo ibùba tẹ́ bá ti sápamọ́ dé wọn kẹ́ jí wọn gbé kẹ́ máa gba owó ìtanràn lọ́wọ́ wọn. Èyí tó wá lóun máa yí padà òun máa di muslim tó máa kẹ́rí pé wọ́n máa kírun á máa yan sàkà ẹ fi rí ẹni bẹ́ẹ̀ lẹ̀. Ṣe rí pé Allah ó ti pa wọ́n láṣẹ ẹ lọ pa wọ́n níbikíbi tẹ́ bá ti mú wọn. Àwọn tẹ́ bá wá ráyè rí bá sọ̀rọ̀ tẹ́ ti pa wọ́n tẹ́ àwọn ọmọ máa ṣe Islam ẹ lè fọ̀ wọ́n yẹn lẹ̀ bọ̀ wọ́n tẹ́ ti rí pé wọ́n ṣe ẹ máa pa wọ́n. Òun rèé ó ní kẹ́dẹ̀ máa gba owó ìtanràn lọ́wọ́ nínú Quran 9:5 ni Allah ti sọ bí Allah ti Muhammadu. Ẹ wá wo tó ti ṣe ìlérí fún wọn nǹkan tí ìlérí tá Allah ṣe fún wọn torí tẹ́ bá rà wọn kan wá ní ó tí o àwọn yẹn ò mọ Kùránì dáadáa ẹ má ìkọ parọ́ fún yín o. Ní Quran 9:111 Allah àti Muhammadu wọ́n ṣe ìlérí fún àwọn muslim pé tẹ́ bá ti lè ṣe àwọn nǹkan yìí kẹ́ ẹ pààyàn fún Allah àbí níbi tẹ́ ti fẹ́ lọ pààyàn wá pa ìwọ tó jẹ́ muslim ó kú sí ojú ọ̀nà Islam. Ó ní òun ti fi ẹ̀mí wọn àti ọlá wọn òun ti fi gba pàṣípààrọ̀ fún kíni ìyẹn àwùjọ náà ìyẹn ilé ìtura tó ní wọn máa dé sí. Ìyẹn lẹ máa rí àwọn tí wọ́n mú Islam yẹn tó mú kankan tó ń ṣe àwọn nǹkan tí wọ́n fẹ́ gbà lélẹ̀. Ẹ wá jẹ́ ká sọ fún yín tá bá rí àwọn tí wọ́n wá kan amọ́ ẹbí wọn táwọn náà ń bẹ́bí wọn jà tó ń ṣe nǹkan tá láàfẹ́ nǹkan tá láàsọ ni tó bá rí muslim tó kórìíra ẹ̀ torí kì í ṣe muslim kí ni muslim kórìíra ẹ̀mí náà fún àwọn muslim mi tí wọ́n jẹ́ Yorùbá torí mi kì í ṣe muslim nǹkan tá láàsọ fún wọn nìyẹn. Quran 9:1-2-3 Allah sọ pé ẹ̀yin muslim o ẹ máa bá àwọn tí wọn kì í ṣe muslim tó wà lágbègbè yín láyìíká yín mọ̀lẹ́bí yín ọ̀rẹ́ yín alábàágbé yín ará àdúgbò yín ẹ máa bá wọn jà kẹ́lẹ̀ jẹ́ kí wọ́n rí ilé kókó lára yín. So tó bá rí ìwọ tó ní muslim dẹ̀ wá dá o bí àwọn tí pọ̀ Quran 9:29 ó ní kó bá yín jà kó pa yín náà. Quran 8:12 ó ní kó pa yín ìwé tẹ̀ ń ṣe muslim kí wọ́n lọ wá sọ fún yín ó tún tẹ̀síwájú débi pé tó bá jẹ́ bàbá àti ìyá ẹ̀ ní òṣèṣin Islam Quran 9:23 ó ní kó má bá ìyá àti bàbá ẹ̀ ṣe tó bá di pé wọ́n fẹ́ wá pa àwọn tí wọ́n ṣe muslim ṣọ́mọ yẹn ò ní pa bàbá àti ìyá ẹ̀. Àwọn nǹkan tá à ń sọ fún yín nìyẹn Muhammadu tó dẹ̀ jẹ́ ẹni tó dá Islam lẹ̀ náà ó pààyàn lọ́tún pààyàn lósì òun náà dẹ̀ sọ pé alápá òun láṣẹ kó mú ṣọ́ àwọn nǹkan yẹn ni. So àwọn nǹkan yẹn láti sọ fẹ́yìn èèyàn wa pé ẹ má gba àwọn ará bíi láàyè tí wọ́n bá ti mú ṣẹ̀ríà lọ wá àwọn nǹkan tẹ́ gbọ́ táwọn arákùnrin kọ́mẹ́díà yìí sọ arákùnrin Sharafa yìí àwọn nǹkan yìí ni wọ́n á máa ṣe wọ́n á máa pa ọ̀wọ́ tó bá ti lóṣù Ìsìlámù mọ́ bí ọkọ ló ti níyàwó àbúyàwó obìnrin ló ti níyàwó tó bá ba ní ó ṣàlè àṣemáṣe pẹ̀lú ọkùnrin mi àbúbìnrin mi obìnrin yẹn wọ́n máa gbẹ́lẹ̀ wọ́n máa rí mọ́lẹ̀ wọ́n máa lẹ̀ lókùúta tẹ́mi fi máa bọ́ lára ẹ̀. Àwọn nǹkan yìí là ń sọ pé àfẹ́ kọ́ mú wá sílẹ̀ wa ṣé kọ́ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ tí ò jẹ́ nǹkan kan ẹ̀jẹ̀ èèyàn kò jẹ́ nǹkan kan fún muslim àwọn nǹkan ńlá ní àfẹ́ ní ilẹ̀ wa ẹ̀sìn tí ò lẹ́mìí ìdáríjì bí kọ́ pààyàn Quran 8:12 Allah lóun máa rọ ilé kókó sí ọkàn àwọn tí wọn kì í ṣe muslim ó wá ní fún díẹ̀ yẹ̀yìn muslim tẹ́ bá ti rí wọn ẹ máa gé orí wọn kẹ́ máa gé ẹsẹ̀ wọn
gbogbo ọmọ ká wọn kẹ́ gé wọn nípa sípayọ àwọn nǹkan ilé à ń sọ fún yín pé ẹ̀sìn Islam kò ń ṣe ẹ̀sìn tó mú rọrùn wá ó máa ń dá àárín ẹbí àtàrà rú ni sọ yín èèyàn mi ẹ̀yin náà gbìyànjú máa ka Quran fúnra yín ẹ ṣe mo kí ní àbọ̀rọ̀bọ̀ ẹ̀yin tèmi náà máa ń sàlám. kí ló dé àrípé lápapọ̀ wọ́n sọ pé àpọ̀ òpìnà gbogbo wọn àwọn mẹ̀dáì mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọ pé àpà òpìnà kí ló dé tó fi sọ. I'm practicing Islam now. Okay, what's the problem? I don't know if that is a thing, not doing the religion of the husband. Oh, your husband is still a Christian? Yes. Okay, first of all, Alhamdulillah Azza wa Jal, that Allah the Almighty has saved you from darkness into the light and from kufr into Islam. This by itself would save you from eternity in hellfire and will award you a seat in paradise if you manage to die on Islam and not change your ways. Now, when you accept Islam, you, as a rule of thumb, cannot be with a non-Muslim husband. So you have to give him da'wah, you have to call him to Islam, and you have to tell him, honey, now I have accepted Islam. In my religion, in my belief, I cannot be with a non-Muslim husband. So we have a choice. We are at the fork of the road. Either you accept Islam, and we can continue to live as man and wife, and enjoy this beautiful religion together, and continue to live our lives as a couple, and end up in paradise as a couple as well, with the grace of Allah. If you don't want to accept Islam, I have no other choice but to leave you, and leave my life behind. Because the moment I accepted Islam, this is a full life transformation. I have submitted my will to the Almighty, not to human beings, not to man-made laws. So whatever Allah wants me to do, I will do it. And Allah ordered me in the Quran and in the Sunnah, and this is a consensus of all Muslims, scholars and non-scholars, that a Muslim woman cannot be married to a non-Muslim. So you have the choice. And give him a few days to think it over. No intimacy, none whatsoever, is totally prohibited for you because he's not Muslim. If he accepts Islam, alhamdulillah, it's a win-win situation, and may Allah Azza wa Jal grant you the reward of him accepting Islam. But if he's defiant and adamant not to change his religion, then there is no other choice for you but to leave him on immediate impact and effect and move on with your life. And I hope this answers your question. Àbọ̀rúbọ̀yì mo dẹ̀ kẹ́yìn Muslim náà ní sàlámù alaykum. Ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin Yorùbá wa nǹkan tá à ń sọ pé a fẹ́ kí Islam wá sí ilẹ̀ Yorùbá lélẹ̀. Ìpínyà ló máa mú wá láàrin àwa Yorùbá. Ẹ wo nǹkan tí arákùnrin yẹn sọ ń sìn. Ó ní ẹni tó bá ti gba ẹ̀sìn Islam kò gbọdọ̀ fẹ́ ẹni tí ò ń ṣe Muslim. Ìjẹ́ nílẹ̀ wa báwo la ṣe ń ṣe tẹ́lẹ̀. Ẹni tó lẹ́sìn fẹ́ni tí ò lẹ́sìn àjọ ń ṣe pọ̀ àjọ rẹ́pọ̀ lájọ ń ṣe. Ẹ jẹ́ àwa lọ ṣe mọ̀ pé nínú Islam bó ṣe ní Muslim ò gbọdọ̀ fẹ́ni tí ò ń ṣe Muslim, ṣe mọ̀ pé wọ́n lè bá ẹranko sùn, wọ́n dẹ̀ lè bá òkú tó ti kú wọ́n lè bá sùn. Ìyẹn tí wọ́n bá ti dà sí ẹranko yẹn lára. Tó bá fẹ́ kà lọ ka Sunni source Fatwa Kazim Khan volume 1 page 192. Àwọn kan tá à ń sọ fún yín pé tá a fi sọ fún yín pé ẹ̀sìn Islam yìí kò ń ṣe nǹkan tó yẹ ká fẹ́ ní àwùjọ. Tún lọ wo bòmíì nínú Muslim ọkùnrin àbóbìnrin wọ́n lè bá ẹranko sùn. Tí wọ́n bá dẹ̀ ti bá ẹranko yìí sùn wọ́n gbọ́dọ̀ tà sí ìlú tó jìnnà sílùú wọn. Wọ́n á ta ẹranko yìí sílùú tó jìnnà sílùú wọn ìyẹn tí wọ́n bá ti dà sí ara ẹranko yìí. Àwọn nǹkan ìlà fi sọ fún yín pé ibi tí ẹ̀sìn yìí kórìíra àwọn tí ò bá ti ṣẹ̀sìn dé nìyẹn. Ẹni tó jẹ́ tí ò bá ti ṣe Muslim ò gbọ́dọ̀ fẹ́. Ẹni tí ò lẹ́sìn wọn ò gbọ́dọ̀ fẹ́ Kristẹni. Òun la fi sọ pé ibi tí wọ́n kórìíra èèyàn dé tó bá ti ṣẹ̀sìn wọn ò gbọ́dọ̀ bá ẹ ṣe. So tó bá fẹ́ ka ti ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé Muslim ọkùnrin àbóbìnrin lè bá ẹranko sùn, tí wọ́n bá dẹ̀ ti dà sí ẹranko yẹn lára wọn á pa wọn lọ tà sí ìlú kejì. Ibẹ̀ ni Tafsir Aliwaza chapter of concerning animal ìyẹn Alikwafi fil in 1 Masha number 23 wàá rí ń bẹ̀. So nínú ẹ̀sìn náà ni Quran ti ń sọ nínú Quran 551 ó ní káwọn Muslim kan má bá Kristẹni ṣe, àtẹni tí ò ń ṣe Christian wọn ò gbọdọ̀ bá ṣe. Quran 328 ó ní kọ́ má bẹni tí ò ń ṣe Muslim wọn ò gbọdọ̀ bá ṣọ̀rẹ́. Àwọn nǹkan iná sọ fẹ́ yẹn wa pé Islam máa ń dẹbi rú máa ń dara rú. Sọ fún pé Islam ó máa ń da ẹbí rú ó máa ń da àárín ọ̀rẹ́ ara ó máa ń dá àwọn rú ni. Ẹ wo tẹ́ bá wo fọ́nrán yẹn ẹ rí níbi tí ọkùnrin yẹn ti ń sọ fún ìyàwó obìnrin yẹn pé ọkọ ẹ obìnrin yẹn Kristẹni ni ó ẹ̀ṣẹ̀ fi Christian lẹ̀ ó ẹ̀ṣẹ̀ gba Islam. Wọ́n wá sọ fún pé bó ṣe fi ẹ̀sìn Christian lẹ̀ yìí
kó lọ sọ fọ́kọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ gba Islam pé tọ́kọ ẹ̀ bá ti gbà kó kọ ọkọ ẹ̀ lẹ̀ àwọn nǹkan yìí là ń sọ pé nílẹ̀ Yorùbá àwọn Ọlọ́run rí burúkú báyìí gbogbo wa ń bára wa ṣe àjọ ń ṣe pọ̀ ni àmọ́ ẹ̀sìn Islam tó fẹ́ gbé wáyìí orí burúkú ló jẹ́ kẹ́dẹ̀ tún kẹlọ rántí kẹlọ dé ilé ilẹ̀ òfin ṣẹ̀ríà náà tí wọ́n lọ́wọ́n fẹ́ yìí náà orí burúkú ló máa ń mú wá o tó bá ti mú òfin ṣẹ̀ríà wà wọ́n á kọ́ máa bá yín sọ̀rọ̀ tó bá ti pọ̀ wọ́n á ní kẹ́ gba Islam àbí kọ́ pa yín àbí kẹ́ máa sanwó òótọ́ wọn òun ló ń gbé bọ̀ sọ ẹ̀yin ìjọba wa ẹ má jáfara ẹ̀yin èèyàn wa nílé lóko ẹ lọ máa sọ̀rọ̀ Islam orí burúkú ló ń gbé wọ̀lú wa mú kẹ́hìndé mi ní àbọ̀rúbọ̀yé wọ́n lọ. Sorry, a máa wo Ọọ̀ni of Ifẹ̀ a máa wò gẹ́gẹ́ bíi wípé ipò tó wà wọ́n ní kò tọ́ sí ipò tó wà ṣe nínú nǹkan tó wà nílẹ̀ kóòtù òjíire ṣẹjọ torí Ọlọ́run ọ̀rọ̀ ipò ọ̀rọ̀ mo jù ẹ́ lọ mi ò jù ẹ́ lọ ṣóun ló kàn wá kù tó bá jẹ́ lótìtọ́ àti òdodo làwọn pípù yìí náà gbé iṣẹ́ ilé aláwò tó ń sọ yẹn náà gbé sọ́wọ́ ṣé ọ̀rọ̀ ipò ọ̀rọ̀ kẹ́yìn wá bọ́ síta kẹ́ máa gbé sí ẹ̀yìn èèyàn kan kẹ́ máa sọ wípé èèyàn kan ní first class ṣóun ló kàn wá kù ọlọ́run jí èèyàn gbé àwọn tó ń lọ ọkọ ò lè lọ ọkọ àwọn tó ń lọ odò ò lè lọ odò ṣé ní Aláàfin ẹ rí Ọọ̀ni of Ifẹ̀. tí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ má ti mọ́ ilẹ̀ ti mọ́ Ọ̀yẹ́ ti là ẹ má dàlúrú mọ́ra yín lórí ẹ dúró lórí iyì ọba Ọ̀wọ́ Adé mo wá gbà yín lámọ̀ràn ni ẹni mélòó ló máa sọ pé kìí ṣe ẹ̀yin lẹ pa ọba bàbá ọba Ọ̀yọ́túnjí báyìí bẹ́ẹ̀ kàn rojọ́ pé ẹ̀yin ò ná o ẹ̀yin ò ṣe ayé mọ̀ pé ẹ̀yin lẹ pa láṣẹ máa ń bẹ lọ́run pé ẹni tó máa kú tè ní tọ̀la kọ́ lọ́run má jà á bàjà ká má gbéjà pàdé ẹni tí ó kú tè ní tọ̀la bóyá ikú ti bàbá ọba ti wà lọ́rùn rẹ̀ jẹ́jẹ́ sìn ó ti fi kọ́ yín lọ́rùn nígbà yẹn tó ti ba ẹran Yorùbá lórúkọ jẹ́ wọ́n pèsè rẹ̀ nà lóògùn láàfin o nítorí wọn sọ tó mi gbọ́ kiri ni ẹ o bí kì í ṣe nínà lásán lẹ́nà ẹ̀nà lóògùn ni nítorí ẹ̀ sì dórí àpèrè tí ọ̀rọ̀ wọn nà wọn lóògùn ọ̀nà ológun tó ti ń wá bá yín ẹ̀ tí ẹ̀ wá buyì fún gómìnà wa èèyàn gidi ọlọ́lá ni ọ̀jọ̀gbọ́n dókítà àbí ẹnjìníà Ṣèyí Mákindé ẹ̀ tí ẹ̀ wá fọlá fún wọn ládùúgbò alátúnṣe lórí yín ìlú ti máa dá wọn lẹ́bi báyìí àwọn pápọ̀ ti máa dára wọn lẹ́bi pé sáwọn òṣèlú báyìí tábà torí àjàjà kò yẹ ká àjà tó máa sọ pé ta ló ń jà lẹ́yìn kò lólúwa ọ̀hún igi tá a bá torí ẹ̀ gbòdì igi tá a torí ẹ̀ gba òdì ó yẹ kó lè ṣìnà fún wa yá. Aláàfin bàbá ọba mà ti kú bàbá ọba mà ti kú bàbá ọba Ọ̀yọ́túnjí mà ti kú bó ṣe ń dìjà náà ré o bó ṣe ń dìjà bó ṣe ń dìjà náà ré o bó ṣe ń dìjà kámúrú ẹkùn kámúlájá lọ́wọ́ o bó ṣe ń dìjà náà ré o wọ́n tún ní ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kámúrú ẹkùn kámúlájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bàbá wa Ọ̀wọ́ Adé ọmọ ikú tí ikú ò gbọdọ̀ pa bàbá ọba Ọ̀yọ́túnjí mà ti kú ààfin yín ni wọ́n sì ti nà ọ́ ẹ̀rí ń bẹ lé ọlọ́pàá o torí pé ó sùn àtìmọ́lé mọ́jú ọlọ́pàá náà tún jẹ́ ẹlẹ́rìí wípé láti ààfin lòun ti wá mú tóun dẹ̀ wò pé ókè o kọ́ máa ló máa tó díjọ́ kejì kó máa lọ lé wọn o ṣe rí wípé láti ààfin lòun ti wá mú ó dà ààfin náà sì ti jà kí ló ṣe láàfin tọ́lọ́pàá fi wá mú ẹni tó ti odidi ìlú òyìnbó wá sí Nàìjíríà tó wá bá yín ṣe ayẹyẹ oríire tó wá yẹ yín sí
ó ṣe wá jẹ́ pé òkú rẹ̀ ni wọ́n wà fi ránṣẹ́ sọ́wọ́n ẹbí rẹ̀ ṣó wálé wá kú ni bàbá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún òní fún yín èdè onídìyìn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin èèyàn tó mú ẹ̀gbọ́n ẹ̀ lẹ́yìn ẹni tó má burú ẹ̀ lẹ́yìn tó lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ó wá ṣẹ̀gbọ́n ẹ̀ ní o tó bá kú bá ọ̀nà ṣe sí ìhò ló máa sìnkú òun náà kábíyèsí Aláàfin ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ̀ kábíyèsí Aláàfin ilẹ̀ ń yọ̀ kábíyèsí Aláàfin ní tèmi rò pé ẹ máa ṣe ní dídí tẹ́ ẹ dé yìí ní kẹ́ ẹ wá pègùn ẹ pègùn tẹ́ ẹ bá jẹ́ pé ègún lẹ wá pa ọ ní iyì yín ò ní tán láyé tẹ́ fi kú ayé ó máa pàtẹ́wọ́ fún yín ni kí lẹ̀ ń dù àkọ́kọ́ ẹ̀yin pẹ̀lú òtún ọ̀fẹ́ ẹ̀ sì ní the same local government mọ́ ẹ̀ sì ní the same state mọ́ Ifẹ̀ ti wà ní state tiẹ̀ lọ́tọ̀ Ọ̀yọ́ wà ní state tiẹ̀ lọ́tọ̀ ìjọba ti pín yẹn kí tẹ́ ẹ jọ ń dùjú pé kẹ́ ẹ pàdé ra yín kẹ́ ẹ yéra yín sí kẹ́ ẹ pọ́nra yín lé káyé lè máa ròyìn yín láàfin yín pé Aláàfin Ọ̀yọ́ èèyàn dáadáa mà ní òun ló mú rẹ pọ̀ wá àrí méjì ọ̀wọ́n ọba ńlẹ̀ Yorùbá òun ló mú rẹ pọ̀ wá àrí méjì ọba ńlẹ̀ Yorùbá ẹ sì ti gbàgbé pé ojú ti là báyọ̀ Ọ̀yẹ́ ti là gbogbo ayé ti mọ bí ìkọsẹ̀ wa wà kábíyèsí Aláàfin àtúrí mi tẹ́ tún ṣe o àtúrí mi tẹ́ tún ṣe Aláàfin àná òun pẹ̀lú Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí Aláàfin ti wà lórí àpèrè ọba kì í ṣọ̀rọ̀ 20 ọdún kí Ọọ̀ni ó tó jẹ Ọọ̀ni Adéyẹyè ó tó jẹ ọjọ́ orí ò sì kéré bàbá ti darúgbó kọ́ Ọọ̀ni Adéyẹyè ó tó jẹ ìpàdé wa pa wọ́n pọ̀ á wò Ọọ̀ni dìde ń bọ̀ Aláàfin Ọ̀yọ́ dìde ni bàbá Aláàfin àná Lámídì ó dìde ó pàdé Ọọ̀ni ó sì gbọ́ lọ́wọ́ ó tún tẹríba Ọọ̀ni wa ń bọ̀ lẹ́yìn tẹ́ iṣẹ́ ìtorí àpèrè ọjọ́ orí Ọọ̀ni ju ti yín lọ ọjọ́ orí Aláàfin àná ju tọ̀ni lọ o ní ọjọ́ orí Aláàfin àná ó ju Ọọ̀ni lọ ní orí ipò Aláàfin Ọ̀yọ́ àná ó ju Ọọ̀ni lọ ó jù lọ́jọ́ orí oṣù ọjọ́ ìdórí àpèrè ó ti ń pàṣẹ kì í ṣọdún mẹ́wàá kó n tó dọba ẹni tó wà nípò àti gbéraga nu o ó wà nípò àti gapá ó dìde orí ìdúró ló ti gbọ́wọ́ o kò sórí ìjọba kí sórí ìjókòó ó tún túbá fún wọn òkìkí kan ayé pọ́n bàbá lè tó nínú láyé fi yẹ bàbá yẹn tẹ ìdọjọ́ ọkú ṣe láyọ̀ ń dọ́kú bàbá yẹn dán tẹ ikú ni Aláàfin Ọ̀yọ́ ilé ipò Ọọ̀ni wa ń bọ̀ ọba kìíní jókòó kejì jókòó ẹ̀yìn jókòó Ọọ̀ni wa ń bọ̀ ó dọ́dọ̀ ọba kìíní dìde kejì dìde Ọọ̀ni dúró kí wọn dáadáa orí ìjókòó lẹ́yìn máa wà lórí ìjókòó ẹ̀ tún mú kẹ̀yìn dání pẹ̀lú parí ọba Adéyẹyè tó wá dọ́dọ̀ yín ó dúró kò fojú pa ẹrẹ́ ó dẹ̀ bẹ̀rù ẹ̀mí ẹ̀ ọwọ́ adé ẹ bẹ̀rù ẹ̀mí yẹn ṣe dáadáa àpèrè tẹ wà náà ẹ bẹ̀rù ọwọ́ alálẹ̀ ẹ bẹ̀rù àtibọ̀tán wo ayé tá a wà yìí gbàǹjo ní kú bàbá ọba ló kú yẹ o ǹjẹ́ ìwọ fojú ikú wo ọjọ́ oró ní ikú sí ṣòro ní ikú ro bàbá ọba ni bàbá ọba Ọ̀yọ́ tún jí kò sẹ́ tó ronú ikú rò lọ́dún mẹ́wàá sí bàtà wà yìí ogún ọdún sí bàtà wà yẹn nìkan ò lè ronú ikú rò ṣùgbọ́n ẹ ti di gbàǹjo ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá jẹ́ pé àwọn kan lọ́wọ́ wà lẹ́yìn tó ń tì yín ẹ má jọ tì yín pa orí ti gbé dépò tẹ́ ẹ fẹ́ dé kò sípò mi tẹ́ tó ń bèè mọ́ láyé tèmi rò ipò tó ga jù láyé yín lẹ́ ti dé yìí àbí ó ṣe pẹ́ lọ́wọ́ yín ni kẹ́ ẹ ronú sí bẹ́ẹ̀ ṣe jẹ́ pẹ́pẹ́pẹ́ ni kẹ́ ẹ mójútó. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dalẹ̀ kóòtù òjíire tẹ́ fẹ́ dàrú a ní assignment fún yín ẹ gbọ́ ọ̀rọ̀ Yorùbá Nation ok èwo ni ẹ wá gbọ́ ẹ tún gbọ́ wípé ó ń pa àwọn èèyàn
ẹ gbọ́ wípé ń jí àwọn èèyàn gbé, ẹ gbọ́ wípé wọn ò lè lọ ọkọ ò lè lọ odò mọ́. Ẹ̀yin ò pé ìpàdé lọ́balọ́ba ká wá rí ẹ̀yin àǹfààní bẹ́ẹ̀ kó sọ pé kí ló dé kẹ́ sọ pé lọ bá wọn sọ̀rọ̀ ipò náà bó la fẹ́ gbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbà. Báwo la ṣe fẹ́ ṣe àrírú àwọn fídíò yẹn bí òun ṣe fídíò kẹ́ máa dájọ́. Ọmọ yín olólùfẹ́ yín Ayé Ọpẹ́ yọ, God bless you. Ẹ má gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀, ojú wo lẹ fi wò. Ẹ dẹ̀ má gbàgbé láti bá wa pín débi tó máa ti kọ̀ wọ́n lọ́wọ́. Ọlọ́run á jẹ́ kan gbọ́, Ọlọ́run á jẹ́ kan yí padà sí ti dáadáa. Á lè mọ nǹkan tí ìjọ́mọ ènìyàn ebi tó ń pa wọ́n. Á lè mọ nǹkan tí ìjọ́mọ ènìyàn nǹkan tó ń béèrè lọ́wọ́ àwọn tó ń jẹ́ aṣíwájú. Kò ń ṣe pé à ń fi ẹnu jẹ́ aṣíwájú. Àwọn tó ń lo Korean, tó ń lo Bible, tó ń lo nǹkan kan, ó ń ṣe aṣíwájú dáadáa ju gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Yorùbá yẹn lọ. Bye for now. God bless you. One love.